ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ olórí ọmọ ọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ ọba Fújì ìhùn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal Anífowóṣe ẹni tí ó gba ayé mọ̀ sí K1 the Ultimate àti àwọn olólùfẹ́ orin gidi pẹ̀lú àwọn olólùfẹ́ orin Fújì pátápátá ẹni ominú máa ń kọ lórí ọ̀rọ̀ tí gbajúmọ̀ olórin Fújì náà tó ṣẹ̀ṣẹ̀ sọ tó sì jẹ́ pé níṣe ni wọ́n ránṣẹ́ sí àwọn ẹbí ẹ̀ pàápàá àwọn ọmọ àti àwọn ìyàwó ẹ̀ wípé pẹ̀lú ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde Marshal èèyàn K1 the Ultimate olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú káfàtà àti Máyégún gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ tó sọ náà àfi ká bá bàbá náà sọ̀rọ̀ ká sì fún un nímọ̀ràn tó péye gidigidi. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Alhaji Wasiu Ayinde sọ? Kí ni ìdí tí wọ́n sì ní káwọn ọmọ àti àwọn ìyàwó ẹ̀ tí wọ́n fi ní kí wọ́n bá bàbá náà sọ̀rọ̀ lórí nǹkan tó sọ? Ó mà ní ọ̀rọ̀ tí Máyégún General tó sọ níbi ayẹyẹ ìwúyè ọba ìlú Ìsọlọ̀ níjọba ìbílẹ̀ Òṣòdì Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó tuntun níbi tí Wasiu Ayinde tó ti fọrin ṣàlàyé bí ìgbésí ayé àti ìgbésí ayé orin ẹ̀ bó ṣe ń tẹ̀síwájú. Níbi ayẹyẹ ìwúyè náà ni Wasiu Ayinde ló ti forin fèsì fún àwọn tó máa ń fẹnu pẹ̀gàn tó ti ń gbé ìròyìn kiri wípé gbogbo ọjọ́ ayé ẹ̀ tẹ́tẹ́ ló fi ń ta tí wọ́n máa ń sọ pé gbogbo nǹkan tí Wasiu Ayinde tó kójọ láyé ló jẹ́ pé látara tẹ́tẹ́ títa tó fẹ́ràn ni ló ti kójọ. Kódà àwọn kan tó máa ń sọ̀rọ̀ tí wọ́n máa ń jẹ́ kó di mọ̀ wípé Wasiu Ayinde yẹ kó ti lówó ju bó ṣe lówó lọ, wọ́n ní tẹ́tẹ́ tó ń ta ni ló ń gbé owó ẹ̀ lọ. Ṣùgbọ́n níbi ayẹyẹ ìwúyè ọba ìlú Ìsọlọ̀ tí wọ́n pe Wasiu Ayinde láti wá jẹ́ olórin, òun gan ni ó máa ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi ń kan yìí. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú orin, Alhaji Wasiu Ayinde ní òun ò ráyè òṣì rárá ń tòun, oníṣòwò tó jẹ́ pé ọ̀rọ̀ owó ló bóun àti pé ojú òun di kọjá sísọ ìlòun yóò ráyè tẹ́tẹ́ tàbí ọ̀rọ̀ àbòsí tá ń sọ nípa òun. Alhaji Wasiu Ayinde jẹ́ kó di mọ̀ wípé bí wọ́n ṣe ń wo òun yìí owó eré odidi ọdún kan làwọn èèyàn ti san sílẹ̀ fóun. Ó ní láti àsìkò ìlọ kò sí ìsinmi fóun, gbogbo ìgbà lòun yóò lọ máa kọrin. Kódà ó jẹ́ kó di mọ̀ pé láti bí ọjọ́ 4 sí ọjọ́ tóun kọrin náà lòun ti kúrò ní ilé òun ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn tóun kọrin káàkiri. Ó ní ìsinmi tó sì wà fóun láàrin ọdún kan ìní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún tó ń bọ̀ tóun fẹ́ sinmi fún ayẹyẹ ọjọ́ bí òun. Ó ní lẹ́yìn ẹ̀ èrè ti tò lọ ni, síwájú ẹ̀ sì ní èrè tún tò lọ ni. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn máa ń gbọ́ tí wọ́n fi ń gba Wasiu Ayinde nímọ̀ràn tó sì ń bẹ àwọn ọmọ àtàwọn ìyàwó ẹ̀ náà pé kó bá sọ̀rọ̀ o wípé ara ń fẹ́ sinmi nítorí pé àgbà tí ń dé ó ti ń súnmọ́ 70 ọdún tó sì ní bó ṣe sọ́nà lóòótọ́ wípé eré ti pọ̀ jù àti péjọ kan lòún yà sọ́tọ̀ láti sinmi. Wọ́n ní eléyìí kò dáa tó fún ọjọ́ orí ẹ̀ o àti pé kó máa wáyè láti sinmi nítorí pé ẹ̀mí iṣẹ́ ògùn jẹ̀mí.